Ọgbọn ẹgbẹ̀rún náírà kéré fáwọn òṣìṣẹ́, ìlọ́po méjì rẹ̀ ní Agbale mi ń gbà. Ọ̀ṣiọ̀mọlẹ̀. Gómìnà ìpínlẹ̀ Edo tẹ́lẹ̀ tó tún ti di sẹ́nítọ̀ tó ń ṣojú agbègbè Edo North Central District nílùú Àbújá, Adams Oṣiomole ti bu ẹnu àtẹ́ lu ẹgbẹ̀rún lọ́nà ọgbọ̀n náírà 30,000 naira táwọn aláṣẹ ìjọba orílẹ̀-èdè yìí ń san fáwọn òṣìṣẹ́ tí owó oṣù wọn kéré jùlọ. Ó ní owó ọ̀hún jẹ́ owó ìranù tí kò tó gbọ́ bùkátà àwọn òṣìṣẹ́ náà, àti pé ìjọba tí kò láàánú àwọn aráàlú rẹ̀ lójú ni yóò máa dunnú pé òun ń ṣe ohun bàbàrà fáwọn òṣìṣẹ́ tó bá ń san irú owó bẹ́ẹ̀ fún. Nítorí ìlọ́po méjì owó táwọn òṣìṣẹ́ orílẹ̀-èdè wa ń gbà lóṣooṣù ní Agbale inú ọgbà ilé òun ń gbà lóṣù kan ṣoṣo. Ọ̀ṣiọ̀mọlẹ̀ sọ̀rọ̀ ọ̀hún di mímọ̀ lákòókò tó ń bá oníròyìn Channels TV sọ̀rọ̀ lọ́jọ́ àìkú Sunday ọjọ́ 23 oṣù keje ọdún yìí nílùú Àbújá. Ọ̀ṣiọ̀mọlẹ̀ tó ti fìgbà kan wà nípò gómìnà nípínlẹ̀ Edo tẹ́lẹ̀ sọ pé ohun táwọn aláṣẹ ìjọba orílẹ̀-èdè yìí ń pè lówó oṣù kì í ṣe owó oṣù, owó ìranù gbáà ni, kò tó ná fáwọn òṣìṣẹ́ tó ń gbà á. Ìwà ìdágbàsí ni bí wọn kò ṣe tí ì ṣàfikún owó àwọn òṣìṣẹ́ náà látọjọ́ yìí. Agbale inú ọgbà ilé mi pàápàá ń gbà ju owó táwọn òṣìṣẹ́ ìjọba tó kéré jù lórílẹ̀-èdè yìí ń gbà lóṣooṣù báyìí. Kẹ́sì máa wo ìyá tó ń gbá inú ọgbà ilé mi yìí kò fi bẹ́ẹ̀ lọ sílé ìwé gidi. Agbára káká ló fi ka ìwé 6 rẹ̀ tán, ṣùgbọ́n ó mọ iṣẹ́ náà ṣe dáadáa, ó sì máa ń ṣe lọ́nà tó tẹ́ mi lọ́rùn. Mo sì ń san ẹgbẹ̀rún lọ́nà ọgọ́ta náírà 60,000 naira fún lóṣooṣù gẹ́gẹ́ bí owó oṣù fún iṣẹ́ tó ń ṣe. Mo ti ń rò báyìí pé kí ni owó ọ̀hún tó ṣe fún un báyìí gan, pẹ̀lú bí ohun gbogbo ṣe gbówó lórí báyìí. Àánú rẹ̀ a sì máa ṣe mí nígbà míì. Ó ti fìgbà kan sọ fún mi pé ọmọ 4 lòun nìkan ń dátọ́ lọ́wọ́ báyìí. Mo sì ń rò ó lójoojúmọ́ pé kí lohun tó fẹ́ lo ìwọ̀nba owó oṣù tí mò ń san fún yìí láti gbọ́ nínú gbogbo bùkátà rẹ̀ yìí. Ohun tí mò ń sọ ni pé bí èmi bá lè san ẹgbẹ̀rún lọ́nà ọgọ́ta náírà fún Agbale inú ọgbà ilé mi, ó yẹ kí ìjọba orílẹ̀-èdè yìí san jù bẹ́ẹ̀ lọ fáwọn tó kàwé gboyè tí wọ́n wà lẹ́nu iṣẹ́ ìjọba báyìí. Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn yìí fún iléeṣẹ́ Aláròyé Online TV. Jẹ́mi Àbáyọ̀mí ló kà á sétí ìgbọ́ yín.